dókítà olúṣọlá ìmísí ohùn èmi abọ́lódé sàríyá mo tún ti dé o. ẹ ò ajá àjọ gbére gbórin ewìrè ìlú ìjágbó ẹjẹ́ àjọ relé ẹbí oyè délé àní ẹjẹ́ àjọ délé ìkòyí ọmọ asúré ikú tantan. ẹ ǹlẹ́ o yèyé wa mrs teresa níkẹ́ oyèdélé ẹ̀yin lọ́mọ ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀ọ́lẹ̀dógún ẹ̀yin lẹ́kúkú ṣayẹyẹ orí kádùn abá yín dúpẹ́ lọ́wọ́ olúwa ọba. ẹ wá jẹ́ kí yèyé mi ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀ọ́lẹ̀dógún ìkòyí ẹ̀ṣọ́ ọmọ àfiwájú gbọ́ta. ọgọ́rin ọdún láyé bá wà sábà ọgọ́rin ọdún láyé kèrè mi kọ́ ṣé màmá tún ṣe ń ta kébékébé yeye ọlọ́mọ. màmá at 80 but like 50 like 60 adániwáyé ló kúkú pé ó rí bẹ́ẹ̀. màmá ẹgbẹ́wọ́ ọjọ́ gẹ́ngẹ́ jẹ́ ká bá yín ṣàríyá kẹsọ̀dí kẹ̀kẹ́ kẹ́ẹ̀fìjú ọpẹ́ sọ orin fádániwáyé ọba tó dá yín sí lónìí. yèyé wa mrs teresa níkẹ́ lọ́mọ ìyá àbàdàn ẹ ṣàádọ́ta ọdún láyé ẹ ṣe ọgọ́ta ẹ ṣe ọgọ́rin yèyé mi wàá tún ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́lá aláwùrà bí o. iṣu ọmọ àtúbọ̀ tún sí yín lẹ́nu pẹ́pẹ́pẹ́ lágbára kristi olùgbàlà. ẹ ò rí màmá mi ìbùkún olúwa olódùmarè rèé lórí yín. ìwé mímọ́ sáà pé adé ògo lowó orí àti pé nípa ìgbé òdodo la fi lè ní tó túmọ̀ sí pé ìwà mímọ́ àti ìfọkànsìn mímọ́ yín náà ló jẹ́ kẹ́ ẹ dòní. ẹ kú ọdún o ẹ kú ìyèdú yèyé mi ọmọ wọn nílé balógun nílùú ìjágbó mo kíọkíọ ọmọ bárọ̀nì wálé oníkòyí òsínmi ogun nílé lọ. ìkòyí ẹ̀ṣọ́ ni ọ́ ìwọ lọmọ asúré ikú tantan ọmọ agbọ̀ọ́lẹ̀dógún ìkòyí ẹ̀ṣọ́ ni ọ́ ọmọ ẹrù ìgbàyìgbà. mẹ́bí oníkòyí náà ló kúkú lọ́la ìwọ lọmọ akúnyánpọnyánrin ẹ̀ṣọ́ ìkòyí ni ọ́ ọmọ adìílẹ̀ kíkú tó wọlé bá bàbá wọn ẹ orí bárọ̀nì ò bá wálé iṣẹ́ mọ̀ párọ́ níkòyí lójú ogun bó bá di lọ́la. yanyan bí lolú ni ọ́ ọmọ alérè ikú pogun gbọ̀ngbọ̀n ni mo pàdé ogun lọ́nà ọmọ àbàtì ẹ̀yọ̀. àádọ́jọ lẹ̀ṣọ́ lápò nílé bàbá yín ló kó wọn rojú ogun ìgbà ogun pawọ́ títí wọ́n kà á dọ́ta ẹ̀rìndínsúnlé ẹ̀rìndínsúnlóde ẹ̀rìndínsùn láàtàn. ẹ ò arẹ́yọ méjì tó kù mọ́ àwa ń fa gbogbo dẹwọ́ mọ akúfẹ́ kágbó. mebóun ló fi jẹ́ pé gbogbo ó bá jà nílé oníkòyí adégun ọlá làlágo dẹ tí ń la gbogbo dẹ kiri gbogbo ò bá tún ní jà mọ́ adégun ọlá náà ní tún la gbogbo dẹ kiri. ìkòyí ó gbọ́ ṣòrogun ni àbò rogun torí gbogbo ti tó lọ ọmọ agbọ̀n tí ń túbẹ̀lẹ̀ jà. ìkòyí ẹ̀ṣọ́ lọmọ gbọ́yìn ọmọ gbọ́yìn ọmọ gbọ̀yìngbọ̀yìn tí ń ta kókó sẹ̀sẹ̀ ẹṣin tí ó jẹ́ kẹ́sìn oníkòyí ó jẹ́ kó. ọmọ aṣíjú ogun pìrí tí ń dàgbà fàṣọ́fún kọ fún yọ̀ọ̀yọ̀ dàgbà fọ́ sílẹ̀. olúṣọlá bí n bá ń kẹ̀ṣọ́ Ìkòyí máa máa pé ogun ló burú títí tẹ̀ṣọ́ Ìkòyí ó délé ogun burú títí ẹ̀ṣọ́ Ìkòyí ó pera wọn lórúkọ. ogun àjàwẹ̀yìn nímúlé oníkòyí wù mí ogun ojoojúmọ́ nímúlé bàbá wọn sú mi lọ. ẹ̀ṣọ́ Ìkòyí ò gbọ́dọ̀ fẹ̀yìn gbọ́fà iwájú gbọ̀rọ̀gọ̀dọ̀ ni bàbá wọn fi ń gbọ́ta ẹ̀ṣọ́ Ìkòyí tó bá gbọ́fà lẹ́yìn ojú kúkú nírú wọn ń ṣe. mẹ́bí atugun ni bàbá yín fòkété ṣe níjọ́ ọjọ́ sí ni ò jẹ́ kẹ́ ẹ mọ́ ọjọ́ kété mọ́ torí gbẹ̀yìn kì í fẹ́ jẹ bàbá yín nínú ẹran. orí ẹ̀ṣọ́ Ìkòyí ò gbọ́dọ̀ sùn gbàgede ẹ̀ṣọ́ Ìkòyí kì í sùn lẹ́sẹ̀ yàrá abẹ́rúwà lẹ̀ṣọ́ Ìkòyí ń sùn ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ agbọn abèlèjà. lẹ́ o yèyé mi mrs teresa níkẹ́ oyèdélé lẹ́ orí gbogbo ìdílé oyèdélé pátápátá àti ìdílé kọ́láwọlé wọ́n mọ rírì yín gan ni àwọn ni wọ́n fìwé pè mí pé kí n wá kì í méjìgbẹ́jọ. màmá wọ́n tún pé kí n wúre Ìkòyí wọ́n lẹ́ ó ṣàmọ́dún pé ẹ pẹ́ láyé ju báyìí lọ torí pé pẹ́pẹ́pẹ́ lòun ṣe nílé arọ́ gan. wọ́n ń pé pòrògùn yín ò ní wọ́wé lójú olóko lọ́sàn-án gọrin ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ yèyé ìgbà ọdún kan ni. wọ́n ń pé kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ fọwọ́ páwó kẹ́ ẹ fèrèkì jobi ìgbẹ́ ò ní mọ sàárè ọmọ láyé yín o. wọ́n ń pé olódùmarè àtúbọ̀ dá yín sí ẹ ò ní ṣàárẹ̀ lágbára olùgbàlà. ǹjẹ́ dókítà olúṣọlá ìmísí ohùn lórúkọ tèmi ìlú mọ̀ọ́ká ọ̀mọ̀wé akéwì ìgbàlódé ni mí orí ayélujára ni mo fi ṣe bùdó àmọ́ ìkèrèkú nílé bàbá tó bí mi lọ́mọ ni mo ṣe pé èmi lọ́mọ ẹ̀gbámọlé ṣàbí agbègbè àkàlà.